Bible reading in Yorùbá. Ẹ kú déédé àsìkò yìí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Èyí ni Bíbélì kíkà ní èdè Yorùbá. Ọmọ yín, olólùfẹ́ yín, Tímótíù Babátúndé, ẹni Ọlọ́run ṣẹ́gun fún ló ń kí yín. Bíbélì kíkà tòní la ó rí nínú ìwé orin Dáfídì, èyí tí gbogbo èèyàn tún mọ̀ sí Sáàmù, orí kìíní, ẹsẹ̀ kìíní títí dé ìkẹfà. Èyí tó kà báyìí wípé, ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, tàbí tí kò sì jókòó ní ibùjókòó àwọn